Òkìkí òpoṣù ariwo kì í pọjọ́ òun ló jáde yìí o. mo ti ń rí àwọn ọmọ ìjẹ́ òdòdó Tárídì Akínrógun baálé ọkọ ló ń kọ́ o ìdílé ìyá baálẹ̀ ti ìjẹ́ òdòdó ọba elect ìdílé ìyá wọn ni eégún tó fẹ́ ṣeré lè níwà. ọmọ ajó fóyìnbó ní ìjẹ́ òdòdó ọmọ ajó fóyìnbó ní ìlú ìdímù. ọmọ baálẹ̀ ni ẹ̀ ń wò yìí Ismaila mo mọ̀ pé baálẹ̀ fúnra wọn ṣe ń bọ̀ ń bí lénìí Òkìkí ló ti ń fẹsẹ̀ rájú fún wa yìí ẹ jẹ́ káwọn bíjú ẹ̀ ṣe lọ lénìí àti mọ̀ pé eégún ìyá alárìnjó ni ó dẹ̀ ń jó gidigidi ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ. owó ni ẹ̀ ń wò tí wọ́n ná fún Òkìkí yìí bẹ́ẹ̀ náà ń ṣàdúrà fún pé wàá lọ rí wàá bọ̀ rí àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu àtẹ̀bọ̀ lẹ́sẹ̀ ń tẹ̀ ọ̀nà ẹni bá lé o má bọ̀ lò ní délé bá bẹ́ẹ̀ ló ṣe máa rí. lẹ́yìn tí Òkìkí jó ijó bẹ̀m̀bẹ̀ sákárà lẹ́rí tí wọ́n tún lù fún yìí ṣẹ́rí pé gún yìí ń jó gidigidi kò síjó tí Òkìkí ò mọ̀ jó. àní fojú sunkún ara wa ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ orin olórin ìrànràn náà ń kọ fún Òkìkí. Ismaila ọmọ Àkóyí àbàyí ọmọ abílọ́jẹ̀ tí ò máa wo gbogbo nǹkan ni ọmọdé yìí fi jọba bẹ́ẹ̀ bí Àkóyí gan bá gbajú báyìí ẹ gbà péjọ ń bẹ lẹ́sẹ̀ bàbá ṣe rí i pé ọmọdé ìjọba bẹ́ẹ̀. ṣé mo sọ fún yín pé ó jọba bẹ́ẹ̀ lẹ́yìn tó fẹsẹ̀ rájò tán òun ló fún Òkìkí lówó yìí. Òkìkí tún padà bẹ̀rẹ̀ sí jó bẹ̀m̀bẹ̀ lẹ́yìn tó ti jó sákárà tán.
Òkìkí o ṣe rí i pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní eégún Òkìkí yìí mo ní alárìnjó ni. ṣé wo bí Òkìkí bó ṣe ń túyàgbá gbogbo ìlú Ìdìmú l'Òkìkí máa wọ́ pátápátá lénìí adélé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa fún lówó wọ́n á fún lọ́tí. Òkìkí òdìṣọdún ọdún yìí wàá tún ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú tó ń parí wà lọ́tọ̀ọ̀tọ̀. ẹ jẹ́ ká rí Òkìkí wò níbi tí wọ́n ti ń náwó fún eré Òkìkí yìí ó wú gbogbo èèyàn lórí. ẹ fọmọ láyè o ẹ fọmọ láyè kọ́mọ ó ṣe eré bàbá ẹ o. orin ilẹ̀ ń wò tí àwọn ọmọlé àtàwọn ìyàwó tí wọ́n kọ fún Òkìkí yìí. ìjó yìí dà mo jẹ́rìí Òkìkí.
wọ́n lókìkí làwọn bá wá ọ̀rẹ́ wa tẹ́ ẹ bá rí wa lóde òkìkí la bá wá a mọ̀ bẹ́ẹ̀ òkìkí làwa náà bá wá lénìí. òkìkí lóore lè ní ẹ sọ fọ́ba ẹ sọ fún jòyè. Arapa Oníbàtà láti ìlú Ọ̀tà òun náà ti dé káàbọ̀ sórí ètò yìí. Ara Oníbàtà lénìí nìyẹn òun ló ń bá òkìkí jó yìí. Àbáyọ ọmọ abílọ́jẹ̀ tí ò máa wo Arapa Oníbàtà olórin tún ni ìjó wo ni onímọ̀ jó. Ahmed ọmọ baálé ọkọ ìlú wọn náà káàbọ̀ sórí ètò yìí o. Agboolé àwọn Ajófóyìnbó pẹ̀lú Ìkíwọ̀ ó ti jáde padà. Fáǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lotus Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé, gbogbo àwọn fọ́nrán wa lóníranran gbogbo ẹ wà lórí YouTube channel wa. Ẹ máa subscribe kẹ́ máa lọ wò, ẹ máa bá wa share kẹ́ like ẹ Lotus TVC. Àpò tẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ fi mówó àpò náà nígbẹ́ o. Bí eré Òkìkí Òpoṣù láṣìwà nílùú Ìdímù báyìí. Ṣé ẹ̀ ń wẹsẹ̀ jó Òkìkí Òpoṣù ariwo kan kì í pọjọ́ eégún yìí ń jó gidigidi ká mú tẹ̀gàn kúrò eégún tó ń ṣeré ni. bó bá jó bẹ̀m̀bẹ́ díẹ̀ á jó sákárà díẹ̀ eégún tó ń jó gidigidi ní Òkìkí Òpoṣù.
òkìkí lẹ́rí tí ó ń kọsẹ̀ yìí. Ó tún wúre. Òkìkí ń dára. Ọ̀kẹ́ ọmọ ìyá àgàn ọ̀kọ̀tún onísákárà, mò ń gbádùn ẹ. Òkìkí Òpoṣù ti ṣeré fún wa lóníṣiríṣi, ó ti wọlé báyìí.